Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba elétò gbogbo ìgbà, ọba tí gbé àrífáláre a sì gbẹ́bi fẹ́lẹ́bi. Bọ́bá wa lérò pọ̀ jàre tó gbé ẹ̀bi fún ọ àfi kó ṣàlàyé ara rẹ̀. Ọba yìí náà lọ́ba àánú ojoojúmọ́, ọba tó fi wálẹ̀ tó lóun ọmọ wòṣe wa, ọba tó fi wálẹ̀ tó ní gbogbo ìgbà ká ṣe ń tó bá wù wá, ṣùgbọ́n lálá wa tó lọ òkè ilẹ̀ ní mà ń bọ̀. Ọjọ́ kan mà ń jọ́jọ́ kan tá a lọ rèé jábọ̀ fọlọ́hun, ṣùgbọ́n kò sínú ẹ̀mí àwa ẹ̀dá ńgbà tá à ń bá ń hùwà àbí nígbà tá a bá ń ṣe ìṣesí kan tó jẹ́ pé àwọn ẹnìkan máa mọ̀ pọ́ takotọ lọ́hùn ó sì takoti Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ṣùgbọ́n àwọn ẹ̀dá àkíyèsíra wa ó sì yẹ ká mọ̀ kájí ọ́ dá wa lójú pé tọ́ gbogbo ń tọ́ ọba mọ̀ ṣe lọ́ọ́ gbà, gbogbo òwà tó ọba hù náà lọ́ọ́ padà bá ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ẹ̀dá èèyàn aláròjinlẹ̀ ká máa mọ̀ pé ń tá a bá ṣe là á gbà, bẹ́ẹ̀ ni ń tá a bá sì ṣe là á gbà. Ẹnìkan ò ní gbin àlùbọ́sà kó wá sọ pé òun ọmọ wa tu ẹ̀fọ́ ń bẹ̀, àlùbọ́sà rẹ̀ náà ni ó padà tu o. Àlàyé ọ̀rọ̀ tí wọ́n máa ṣe fún ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ní gbogbo àyè tẹ́ ẹ bá wà lágbàáyé lẹ́yìn tẹ́ ẹ gbọ́ èdè tí mò ń sọ. Òun ni pé gbogbo lálẹ́ ẹ̀dá gbogbo lálẹ́ ẹ̀dá tó lọ òkè ilẹ̀ ní mà ń bọ̀, àbọ̀ mà ń bọ̀, àmọ̀ padà lọ rèé jábọ̀, ká tó wá jábọ̀ ọ̀hún náà á jẹ́ díẹ̀ fáwọn ará ayé ń bẹ. Ẹ jẹ́ kálukú wọ́n mọ àyè tá a bá wà. Ba'da a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. ما شاء الله ما شاء الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله. قال يا قومي ليس بي ضلالة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنصح لكم واعلموا من الله ما لا تعلمون واعلموا من الله ما لا تعلمون. Àmọ̀dúpẹ́ Ọlọ́run o, adúpẹ́ Ọlọ́run, àlàyé ọ̀rọ̀ ni ẹ jẹ́ á ṣe fúnra wa. Qala ya qaumi. Oníkálukú ni ó tó gẹ̀ẹ́ o, ìwọ ló ní nǹkan rẹ o. Qala ya qaumi. Tí ẹ ní o, àlàyé tí mo fẹ́ ṣe ni ọgbọ́n. Qala ya qaumi. Mo fẹ́ ṣàlàyé ara mi fẹ́yìn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ya qaumi. Pàápàá jùlọ ẹ̀yin Yorùbá wa. Ya qaumi. Ẹ̀yin tẹ́ ń sọ èdè tá a jọ bíra wa níbẹ̀. Ya qaumi. Ọ̀rọ̀ tèmi pẹ̀lú yín dàbí ọ̀rọ̀ Ànábì Nóà pẹ̀lú àwọn èèyàn rẹ̀. Qala ya qaumi. Ànábì Nóà ló pe àwọn èèyàn rẹ̀ lẹ́yìn èèyàn mi. Ya qaumi. Ẹ̀yin èèyàn mi. Ya qaumi. Ẹ̀yin tọ́lọ́ ń jọ dá wa papọ̀. Ya qaumi. Masha Allah. Laysa bi dalalatun. Èmi náà wá ń pe ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá, tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá wa. Ẹ̀yin tẹ́ ẹ gbọ́ èdè tí mò ń sọ ní gbogbo àyè tẹ́ ẹ bá wà, ẹ jẹ́ àjọ dára wa mà.
èmi èé ṣe màláyíkà ń èé sì ṣàlìjànú èèyàn bíi tiyín lèmi náà. láìsà bí dalalatun. wọ́n jọ bí wa níbì kan náà ni ṣùgbọ́n gbogbo tí mo ń pè yín sí ẹ sí làákàyè ẹ sí làákàyè ẹ sí làákàyè. láìsà bí dalalatun. ẹ ṣe làákàyè nítorí àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí mo ń bá yín sọ mi ò sọ̀rọ̀ ọ̀fẹ́ nu o. kọ́lá yá kọ́ mi. Ànábì Nuhu wà ní ẹ̀yin èèyàn mi wọ́n bá yín sọ̀rọ̀ ọ̀fẹ́ nu o. yá kọ́ mi. ẹ̀yin èèyàn mi. láìsà bí dalalatun. ẹ̀yin èèyàn mi lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin ọmọ Yorùbá àtẹ̀yin tẹ̀ ń tún gbọ́ mi náà nínú èdè n ò pè yín sọ́nà àánú ọ̀nà ọ̀la mo pè yín sí. yá kọ́ mi. Allahu Akbar. láìsà bí dalalatun. gbogbo mò ń pè yín pé ẹ jẹ́ á ṣe jẹ́jẹ́ ẹ jẹ́ á ṣe jẹ́jẹ́ ẹni tí ó ṣèjọba kó sojú ṣe tiẹ̀ ká lè rí nǹkan sọ ń pa ẹ̀ lọ́la ẹni ọjọba kọjọba lórí àwọn ìlú kọmọ tí ó máa jẹ́ kí ni ààbọ̀ òun lọ́la ẹni àfiṣàṣáájú kó ṣàṣáájú baálé ó ṣe baálé pẹ̀lú ìrọ̀rùn kí láńlọ́ọ̀dù ó sì ṣe jẹ́jẹ́ pẹ̀lú àwọn tí wọ́n ń gbélé lọ́dọ̀ rẹ̀ kájọ gbégbé àlàáfíà ìgbé àlàáfíà ló tọ́ sí wa lórílẹ̀‐èdè yìí ẹ má jẹ́ á máa takora wa ẹ má jẹ́ á máa gbógun tira wa níbì kan náà láti wá. yá kọ́ mi láìsà bí dalalatun walakinni rasulun min rabbil alamin. èmi náà wá ń sọ fún yín pé Ọlọ́run ọba mi ló rán mi o. láìsà bí dalalatun. n ò pè yín sọ́nà àánú o ojú ọ̀nà àtọ́lọ́wọ́n ọba náà ni mo pè yín sí o kí ẹ tún wà yín ṣe. láìsà bí dalalatun. ẹ tún ọ̀rọ̀ yín ṣe. láìsà bí dalalatun. ẹ tún ní ẹsẹ̀ yín ṣe. láìsà bí dalalatun. ẹ tún ìwòsí yín ṣe. wàlá ẹ kú òní bí agídí ẹ kú òní bí ẹ̀mí líle tó yẹ pé ńlọ sí ṣètọ́nù lọ́nà ńlọ sọ ṣètọ́nù do lórí ìburú ẹ̀mí líle ẹ̀yin ọmọ orílẹ̀-èdè yẹ kúrò ń bẹ̀. walakinni rasulun min rabbil alamin. bàbá láńlọ́ọ̀dù tó ń fara ní gbogbo àwọn tí ń gbélé rẹ̀ yìí ọ̀rọ̀ rí ò ní da lẹ́yìn ọ̀la ọ̀rọ̀ rí ó dàrú lẹ́yìn ọ̀la náà ni nǹkan rí ò ní gbẹ̀yìn rẹ̀ má fara ni wọ́n má fara ni wọ́n má jẹ́ kọ́lọ́hún ó tún gbọ̀nà bòmíì kẹ́ ọ má fi kẹ́ rẹ sọ́dọ̀ àwọn tó fẹ́ gbowó lé lọ́wọ́ wọn. Allah. walakinni rasulullah. Ọlọ́run ọba mi ló rán mi ní sí ọba tó dá gbogbo àgbáyé ló rán mi níṣẹ́ ẹ má pè tèmi láṣejù àṣejù ò sí ń bẹ àṣejù ò sí ń bẹ bẹ́ẹ̀ mi bá gun ń tún ṣe jù báyìí lọ ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù. walakinni rasulun min rabbil alamin. òjíṣẹ́ Ọlọ́run ọba lọ́lọ́run ọba mi yàn mí o. walakinni rasulun min rabbil alamin. Ọlọ́run ọba mi ló rán mi níṣẹ́ o. walakinni rasulun min rabbil alamin. Ọlọ́run ọba mi ló rán mi sí yín. min rabbil alamin. Ó rán mi sẹ́yìn ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin ọmọ bàbá mi. min rabbil alamin. Ọlọ́run ló rán mi níṣẹ́ o ẹ má wulẹ̀ pariwo. walakinni rasulun min rabbil alamin. ubaligukum risalati rabbi. gbogbo ń tẹ́ ẹ fi ń pè mí lálàsejù yìí mo fẹ́ mú ògóńgó mo fẹ́ bá iṣẹ́ Ọlọ́run dá àyè kan kí n lè rí nǹkan tí n ó fi jábọ̀ fún ni. ubaligukum ẹ má mú mi lálàsejù. risalati rabbi. ẹnu yín náà mo ti gbọ́ pé ẹni mo ti dolóṣèlú n ò sì rága òṣèlú ń dí mi sì rẹ́wù òṣèlú lọ́rùn mi ntí mò ń wọ̀ náà ni mò ń wọ̀ sì bá mọ́tò òṣèlú ń dí mi
ntí mo fi ń káwọn ọmọ mi kiri náà lájọ́ ń wọ̀ ọ́ kiri èyí òun tún wá ń bí inú èyí òun ni òtún jí ẹ̀sùn. ubaligukum salati rabbi. gbogbo ohun tó ń ṣe mí ni pé kí n rí ògóńgó sẹ́mu lọ rèé bá Ọlọ́run. ubaligukum risalati rabbi. La ilaha illallah. wa ansahu lakum. mo sì ní kí n ṣe wáàsí fún yín kí n kìlọ̀ fún yín. wa ntọ́lọ́run rán mi sí yín nù ẹ ṣe sùúrù gbogbo ntẹ́ ẹ bá ṣe ẹ bá ń bẹ̀. wa ansahu lakum. èmi pẹ̀lú yín ò tún pàdé lálẹ́ kí á mọ̀ bẹ́ẹ̀ bá jọ́ ọmọ náà nìkan ni n ò ní fojú kàn yín. wa ansahu lakum. bẹ́ẹ̀ bá jẹ́ ni ìyá níwájú Ọlọ́run èmi pẹ̀lú yín ò ní ríra wa. ubaligukum risalati rabbi. mo fẹ́ mú sí Ọlọ́run lógóńgó mo fẹ́ bá yín sọ gbogbo ntọ́lọ́run bá fi rán mi. yá káwùmí ẹ̀yin èèyàn mi ẹ̀yin òpùrọ́ èèyàn ẹ̀yin asọ̀rọ̀ ànádòmí ìkílẹ̀ ó tó mọ́ ẹ̀yin agbéwìrì àfáà ẹ̀yin gbájú àfáà ẹ̀yin tẹ́ bẹ̀rù Ọlọ́run tẹ́ bẹ̀rù àlìkìyámà gbogbo nǹkan tí a bá gbé dọ́dọ̀ yín ẹran àgbò lọ́gbà náà ni ẹran àgbò lọ́gbà ẹ̀rẹ̀ àgbò wa ẹ̀rí gbé ẹ bá kú àwọn ọmọ yín wọ́n san ẹran náà padà bí wọ́n san padà wọn ò ní ráyè eré gbé. yá káwùmí. laysa bí dalalatun. èmi ò pè yín síbi ọ̀nà àánú o. laysa bí dalalatun. mi ò pè yín síbi wàhálà o. laysa bí dalalatun. mo ní ẹ jẹ́ kí kálukú ọmọ ṣẹ́ rẹ̀ níṣẹ́. laysa bí dalalatun. kí kápẹ́ńtà ó ṣiṣẹ́ rẹ̀ dáadáa. laysa bí dalalatun. kí bíríkìlà ó ṣiṣẹ́ rẹ̀ dáadáa. laysa bí dalalatun. ẹni àfisọ́fíìsì kó ṣiṣẹ́ rẹ̀ dáadáa. walakinni rasulun min rabbil alamin. òjíṣẹ́ Ọlọ́run ni mo jẹ́ látọ̀dọ̀ Ọlọ́run ọba lọ́dà èyí tó fi rìn mí nu ọ̀ràn wọn náà níṣẹ́ kápẹ́ńtà ṣe dáadáa ọ̀ràn wọn ní bíríkìlà ṣe dáadáa bàbá mẹkáníìkì tí ó lọ rèé máa fọ àlòkù nǹkan nù tí ó máa wá pé ń tuntun fónímọ́tò ṣe dáadáa gbogbo ẹ̀ náà ló fi jábọ̀ èmi ọ̀ jábọ̀ ìwọ náà ọ̀ jábọ̀. walakinni rasulullah min rabbil alamin. òjíṣẹ́ tọ́lọ́run náà ni mo jẹ́ o. min rabbil alamin. ọba tó dá gbogbo àgbáyé lọ́rùn mi ń ṣe. min rabbil alamin. ń èé sàfà àdúgbò kan. walakinni rasulun min rabbil alamin. qala ya qawmi. jalla malamu. laysa bi dalalatun. masha Allah. walakinni rasulun min rabbil alamin. òjíṣẹ́ Ọlọ́run ni mo jẹ́ ẹ̀sìn gbà bẹ́ẹ̀ bọ́lọ̀ ń ṣe ránwọ́ náà níṣẹ́ tó ń ṣe náà lórí mi náà agbogbo wa láàsì jábọ̀ fọlọ́run ń tá a bá wá ṣe ká mọ̀ pé ti wà ní o. qala ya qawmi. gbogbo aburú tó ń ṣe ń tiẹ̀ ni o. ya qawmi. ìbànújẹ́ tó ń dálẹ̀ ńlé onílé ẹ̀ tiẹ̀ ni o. ya qawmi. gbogbo onú ilé onílé tó ń dàrú tiẹ̀ ni o. ya qawmi. obìnrin ọ̀kọ́kọ́ látọ̀ obìnrin ọ̀kọ́kọ́ ẹ̀ sílẹ̀ ìwọ ló ní dandan lọ́gbọ́dọ̀ kọ́ lẹ̀ kó jẹ́ kíyàwó jẹ́. ya qawmi. ilé onílé tó dàrú ìwọ ló ní o. ya qawmi. ìyálé tí ò jẹ́ kíyàwó rẹ̀ ó sinmi ńgbà kan ọmọ ń ṣe é lọ́nu. ìwọ náà ọmọ gba tiẹ̀. qala ya qawmi. jalla malamu. laysa bi dalalatun walakinni rasulun min rabbil alamin. walakinni rasulun min rabbil alamin. lakinni rasulun min rabbil alamin. òjíṣẹ́ Ọlọ́run ni mo jẹ́ òjíṣẹ́ gbàsúgbọ́n gbogbo ń tọ́ ọba ṣe lọ́ọ́ bá ń bẹ̀. èyí tèmi fẹ́ lọ́ọ́ bá lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n bá láyé ní àyín tí wọ́n sì tún padà rí láìkí àmọ́ èmi ń ṣe ìwọ náà ṣe tiẹ̀ kọ̀ǹdọ́ tí ń jíwó lẹ́yìn ọ̀gá rẹ̀
kọ̀ǹdọ́ ti ń jíwó lẹ́yìn ọ̀gá rẹ̀ èló la pa ń gbọ́ ọ̀gá bá dé station tí wọ́n gbégbé rò mí àní èló la pa yóò wá dáwó méjì àní iye báyìí náà ni máa ṣe lọ o lè jẹ́ èèyàn ẹrú ayé náà ló ṣekú kò sọ́gbọ́n tó o lè dá tó o fi lè mórí bọ́ ń bẹ̀. walakinni rasulullah rabbil alamin. àfa àtọmọ ọmọ akéwù lóde Allahu akbar ọmọ akéwù masha Allah rabbil alamin. ọmọ akéwù ló náà wá tún jíwó àfa wa ní àmàpajù bá ń lọ 1,000 tí ń bẹ́ ń bi owó tá a pa mọ̀ pọ̀ ju eléyìí lọ ọmọ akéwù ò fẹ́ jà àfa ni ó fẹ́ ṣerú ayé kú ni. gbogbo àlàyé tí mo ń ṣe fún yín ni pé èmi fẹ́ mú ògóńgó sí ọlọ́run tọ́lọ́run rán mi mo fẹ́ bá dójú ẹ̀ tọ́lọ́run ó mọ̀ pé mo wáyé òun rán mi mo sì wá jíṣẹ́ òun tí ń ṣe mí nù ló jẹ́ kí gbogbo ọ̀rọ̀ tọkùnrin tóbìnrin lójú ọ̀wọ̀ mi lẹ́wù ni mo fi lẹ́yìn àfa ẹ̀jẹ̀ àwùwá rẹ kí wọ́n lè máa fojú rẹ wò wá ń ta. àfa àfẹ́ sọ̀rọ̀ mi kan wá ní wọ́n gbà wá lásìkò nù àwa ya aláròye kọ́hún ẹ̀jẹ̀ àdínkù wíwọ náà bá débi kan sọ tíntín okúrò ń bẹ̀. ubaligukum risalati rabbi. pásítọ̀ tó torí pásítọ̀ tó lọ rèé ṣe tó lọ sí awọ́rò tó fi kó òyìnbó tiẹ̀ ní àwọn ọmọ rẹ̀ ọ̀jẹ̀ pàánù yà. àwọn ọmọ rẹ̀ wọ́n jẹ páànù yà ìwọ náà jẹ ìyà láyé kó tó lọ. ojú fún ọkọ làwọn èèyàn fi ń wá síbi chọ́ọ̀chì tó ń ṣe awọ́rò tó ṣe ni ọlọ́run lọ́mọ yẹn tó rí mọ́lẹ̀ ẹ̀ ń mọ èèyàn mọ́lẹ̀ ẹ̀ ń rí èèyàn mọ́lẹ̀ lóòró ẹ̀ ń rí odidi màálù mọ́lẹ̀ ẹ̀ ń rí ràkúnmí ń bò lẹ́ ń bá a lọ ó kọ́ wo lẹ́ẹ̀ máa jẹ́ wájú ọlọ́run. abẹ́ ẹ̀ mọ̀ pé bá a ṣe ń bẹ láyé yìí ẹ̀ mọ̀ pójú oorun la wà ní àti ìtají fa banjo abatají la àtají àrìkì àmọ̀ fa bá a bá ti tají àrìkì àmọ̀ gbogbo ń tá a rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ láàmú wa ò pé àṣẹ tí mo ṣe nìyí tiẹ̀ ni o. ubaligukum risalati rabbi. ṣùgbọ́n mo fẹ́ mú sí ọlọ́run ọba dógóńgó. risalati rabbi. mo fẹ́ sì sí ọlọ́run dá ààyè kan. risalati rabbi. bó bá jẹ́ pé kí n bá sí ọlọ́run dá ààyè kan yìí lẹ́ fi pè mí lálàsejù mo gbà ó kọ́ mi ní jẹ́ bẹ́ẹ̀. Allahu akbar. wa ansahu lakum. Masha Allah. wa alamu minallahi ma la ta'lamuna. lẹ́kítọ́rà tí ń sọ fọ́ọ̀mù àsùkú pé ó pàdé òun lóòtẹ́ẹ̀lì. ó pàdé òun ní àwọn ọmọ tí wọn náà bá bí aṣẹ́wó ni wọ́n yà wọn ò ní rọ́nà lọ láyé. àbí àwọn ọmọ tí wọ́n fúnra rẹ̀ bá bí aṣẹ́wó ni wọ́n yà wọn ò ní rọ́nà lọ láyé wọn ò ní gbọ́ ọlọ́kọ́mọ ọlọ́mọ ọ̀pàdé rẹ̀ ní ọ̀rẹ́ rẹ̀ àbí ọ̀pàdé rẹ̀ ní lóòtẹ́ẹ̀lì ọmọ ọlọ́mọ ọwá ń lọ rẹ̀ ọ̀hún ọlọ́ hùwà bàjẹ́ pẹ̀lú ẹ̀ lóòtẹ́ẹ̀lì nítorí pé ń bẹ lábẹ́ rẹ̀ nílé ìwé. Allahu akbar kabira. ubaligukum risalati rabbi wa ansahu lakum. ọmọ yìí ń sọ pé ẹ dákun ọ̀gá ẹ jẹ́ ń gba máàkì tó dáa o èyí ò lọ sọ pé tí wọ́n bá fún ọ máàkì á ríra. Allahu akbar kabira. wa alamu minallahi ma la ta'lamuna. jalla Mariamu. wa alamu minallahi ma la ta'lamuna. dókítà tó rè rẹ́ǹtì sàtífíkẹ́ẹ̀tì ọmọ sí ọ̀hún ibi bọ́ ọba tiẹ̀ sì mọ́ ìbá dáa ọwọ́ ń lọ rẹ nọ́ọ̀sì iṣẹ́ nọ́ọ̀sì ló ṣe ọwọ́ àpèrà rẹ̀ ń dókítà ìwọ náà bá ń jókòó nú atẹ́gùn la ilaha illallah. ọ̀làyà kò mí lẹ́yìn. ǹjọ́ wàhálà bá dé òní rọ́nà lọ òní rọ́nà lọ wọ́n gbọ́. sàbí ìdọ̀là àlàtàn. èmi ò pè ń sọ́nà àánú ọ̀nà àrọ̀rùn mo pè ń sí o. sàbí ìdọ̀là àlàtàn. ìyá sọ ọmọ ìlà ìyá ẹbọ ọmọ iye ọrajà ọmọ iye ọ̀ǹtà
kò lérè ìdí ẹ̀ wá pọ̀ dáadáa sóò tí ẹ̀ rọ́rọ̀ owó ọ̀rọ̀ epo tó wọ́n yìí náà bá a bá ń fìyẹn náà kún náà àgbàdùn la ilaha illallah Muhammad rasulullah. Qala ya qaumi. Ya qaumi. Ya qaumi. Ya qaumi. Laysa bi dalalatun. ولكني رسول من رب العالمين. الله أكبر. ولكني رسول من رب العالمين. gbogbo àwọn pí àwọn èèyàn ńláńlá àwọn tí ń jọ ọmọ lẹ́yìn wọn tí ń jákọ̀wé gbọ́ àtàwọn ọmọ tí ń bẹ lẹ́yìn àwọn àfáà náà àti gbogbo àwọn ọmọ mi tí a kójọ yìí náà ọ̀rọ̀ bẹ́yìn náà wí ọ̀rọ̀ báyìí wí ọ̀rọ̀ báyìí wí ẹ̀ ń gbowó ẹ̀yìn ẹ̀ ń gbowó ẹ̀yìn tí ẹ ní o bọ́ ọ bá ń rè é gbowó lẹ́yìn tí wọ́n rán ọ níṣẹ́ tó ń rè pé bàbá Muyideen ní akíọ́ bàbá Muyideen ní akíọ́ ọ ń gbà á síra rẹ lọ́rùn ya qaumi. Laysa bi dalalatun. kò sẹ́ni tí ń rí náà rí nù yín o. Laysa bi dalalatun. àwọn pa gọ́fúnà àwọn gọ́fúnọ̀sì ní abágbé ẹ lọ́ọ́ bá ń fún lágbájá lówó wọn ó sì dá méjì tiẹ̀ ní ntọ́ máa rán lọ́jọ́ iwájú nù ntọ́ máa rán nù. Allahu Akbar. Rasulun min rabbil alamin. ولكن رسول من رب العالمين. iṣẹ́ ẹyọkan wọn rán méjì lọ ń lọ rè é jẹ́ tiẹ̀ ní o. ولكني رسول من رب العالمين. لكن الرسول من رب العالمين. ولكني رسول. òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́run yàn mí ni èmi ẹ̀ bí mo bá ti sọ̀rọ̀ ẹnu mi jáde tọ́lọ́run rán mi èmi èrí bí sùn ń èrí bí sùn bá ń bá ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tán lára mi ó tó balẹ̀ ni mo tó ṣẹ̀ṣẹ̀ èmi èrí bí sùn kò sóhun ò lóorun ni ẹ̀yin ìyẹn ni wọ́n á sọ dèébú èmi ntọ́mọ̀ràn mi nù ntọ́ràn mi nù mo sì dúpẹ́ lórí ètò ọ̀ràn wọ̀n irọ́ àti jìbìtì la ilaha illallah. ubaligukum risalati rabbi. ní a bá sọ̀rọ̀ Alhaji Muyideen ní àgàbí ayélujára Alhaji Muyideen a máa ṣàfáà nìyà àmì àwa yìí bá wà bí àwa tá a mọ ayé àwa tá a mọnú ayé tá a mọ òdi rẹ̀ ayé wo lọ mọ̀ màálù tó ń gbà lọ àwọn èèyàn àtẹ̀ràn tó ń gbà lọ àwọn èèyàn bọ́ ọ bá san kó o tó kú àwọn ọmọ rẹ ni wọ́n san tí wọ́n èkú láyé. Qala ya qaumi. Ya qaumi. Laysa bi dalalatun. mo pe ẹ̀yin ọmọ Yorùbá wa mo pe ẹ̀yin ọmọ Yorùbá mo pe ẹ̀yin ọmọ Oòduà ní gbogbo àyè tẹ́ bá wà tẹ́ gbọ́ èdè mi àtàwọn tó yá èdè yìí tó gbọ́. Masha Allah. Laysa bi dalalatun. mo pè yín síbi ìranu o. Laysa bi dalalatun. mo pè yín síbi ẹ wá sí ìranu rárá o mo pè yín sójú ọ̀nà tọ́lọ́hun. dalalatun. èmi ẹ̀ sọ ní ìranu ń ọmọrin àrẹ́rìn wàláì ń ọmọrin àrẹ́rìn ń jọ Ọlọ́run ti dá mi bí n bá jókòó sí náà ni ṣùgbọ́n tí wọ́n sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run máa dà mí láàmú yìí máa dà kéé jẹ́ kí n sùn kéé jẹ́ kí n lójú oorun la ilaha illallah. walakinni rasul. bẹ́ẹ̀ ni mo sì mọ̀ pé olè tí wọn náà jà kò ní jí ọ máa sùn jìbìtì tó lù ò ní jí ọ máa sùn ọgbọ́n burúkú la ilaha illallah. walakinni rasul. Allahu akbar. min rabbil alamin. bí mo ṣe ń kìlọ̀ fún gbogbo ẹ̀yin ọmọ ìyá mi mo ń kìlọ̀ fún gbogbo àwọn tó fẹ́ ṣèlú ẹsẹ̀lú ni o ẹsẹ̀lú kẹ́ ẹ tún ìlú ṣe ni ẹsẹ̀lú kẹ́ ẹ tún lù ṣe ni ẹsẹ̀lú kẹ́ ẹ tún lù ṣe bẹ́ẹ̀ bá ṣe dáadáa ọ̀rọ̀ mi tún bọ̀ lórí atẹ́gùn. ubaligukum risalati
èmi fẹ́ mọ̀rọ̀ Ọlọ́run dópin ni mo fẹ́ mọ̀rọ̀ Ọlọ́run dópin kí Ọlọ́run mọ̀ pé òun náà mi wá mo sì wá mo sì ṣe. risalati rabbi. Masha Allah fadal. ubaligukum risalati rabbi wa ansahu lakum. kí n ṣe wáàsí fún yín kí n bá yín sọ̀rọ̀ kó bàbí n bá sọ tán kẹ́ ẹ máa bú mi ó yá mi lára èyí tẹ́ ẹ bá yìn mí sí wọn wù mí tọ́lẹ̀ yìí kọ́ lẹ́ yìn mí Ọlọ́run ni ó yìn mí Ọlọ́run ni ó yìn mí Ọlọ́run ni ó yìn mí. ẹ̀yin sọ̀rọ̀ ànádò mi ẹ̀yin tẹ́ ẹ yí ọ̀rọ̀ po adájọ́ bàbá adájọ́ wọn ń kún wọn wá ń fún ọlú èèyàn pààyàn nítòsí ń bẹ́nu sẹ̀rí òfin Ọlọ́run ni pé ni ó bá pààyàn ẹ̀ pa òun náà wọ́n wá ń fún ọ lówó pé ẹni ó pààyàn kí wọ́n má pa ọwọ́ ń bá wọn yí padà bọ́ ọ bá rí mú jẹ àwọn ọmọ rí ò ní mú jẹ. kọ́ọ̀lá yá kọ́ gbogbo wa tó wù pátá làwọn ọmọ rẹ̀ ó jìyà rẹ̀. yá kọ́ mi. mo pè yín èèyàn mi o. yá kọ́ mi. mo pè yín agbẹjọ́rò ẹ̀yin agbẹjọ́rò tó ẹgbẹ́ gbogbo ọ̀rọ̀ ní sojú yín gbogbo ọ̀rọ̀ ní sojú yín ẹni 19 kìnní kan ẹni kìnní kan nígbà kan ní Russia nígbà kan ní Germany nígbà kan ní kìnní la ilaha illallah. kọ́ọ̀lá yá kọ́ mi. ẹ̀yin èèyàn mi mò ń kìlọ̀ fún yín ni o ẹ má dúró lórí irú ẹ o. yá kọ́ mi. baba lọ́ọ̀yà baba san yá kọ́ mi. o sì ọkàwé ọ̀nkàwé ọ̀wá ń gbégò sísàlẹ̀ ojú ọ̀wá ń gbégò lérí imú la ilaha illallah. kọ́ọ̀lá yá kọ́ mi. a sì wá ráǹfààní kankan gbogbo wàhálà tó ọlọ́ọ̀ka nínú ìwé ọ̀hún náà a ráǹfààní kankan àfi tí a bá fẹ́ dàrú ìwé tí a bá fẹ́ yí ìwé tí a bá fẹ́ dàrú àwọn ilẹ̀ onílẹ̀ tí ẹ fẹ́ gbà èyí ò ní wọ́n á pè wọ́ sí lọ́ọ́ máa bá wọn ṣe tiẹ̀ ni o tiẹ̀ ni o kí ni mo sọ fún ọ tiẹ̀ ni o Allahu Akbar. yá kọ́ mi. ìyàwó tí ń kọ́ ọmọ ìyáálé ẹ̀ ń kó pé ìyá yín ò jẹ́ ń gbádùn ìyá yín ò jẹ́ ń gbádùn la ilaha illallah. wọ́n padà kọ́ ọmọ rẹ̀ ń kó yá kọ́ mi. wọ́n gba ọmọ rẹ̀ létí àgbálù ògiri la ilaha illallah. yá kọ́ mi. Masha Allah. laysa bi dalalatun. la ilaha illallah. Allah. laysa bi dalalatun. Mo ń gbọ́. walakinni rasulun min rabbil alamin. Wallahi Ọlọ́run ọba lọ́rán mi tí èyí bá sọ Ọlọ́run ọba lọ́rán mi wàhálà mi ọba ti pọ̀ tó báyìí Ọlọ́run lọ́rán mi torí kí n èyí gbádùn bí n ọba ti sọ tí ń jáde lágbárí mi n èyí gbádùn bí n bá ti wá sọ tán ara mi ọ̀wà balẹ̀ òun ó kùn mí. laysa bi dalalatun. laysa li dalala. Allah. walakinni rasulun min rabbil alamin. iṣẹ́ tó Ọlọ́run rán mi ni o. rasulun min rabbil alamin. Ọlọ́run ló rán mi ń ṣẹ́ ni o. min rabbil alamin. mo ti rán àwọn tí ń jí owó epo wa tiwọn náà nù tèmi náà nù o. min rabbil alamin. la ilaha illallah. walakinni rasulun min rabbil alamin. bó o bá jẹ́ èèyàn rẹ lágboolé yín ńgbà tọrọ wá débi àmọ́ yànyàn pò yìí tí wọ́n wá ń túdi ọ̀rọ̀ rẹ kanlẹ̀ pé ó ti lu jìbìtì ńgbà kan rí wọ́n là lè fi ibẹ̀ ó ti ṣe pálapàla kan ńgbà kan rí a lè fi ibẹ̀ ọ adakun tó o mọ̀ pé èrè tó o ṣe láyé tó o lóò ṣe pamọ́ làṣírí tún ti tún wá iwájú Ọlọ́run wa ń kọ́ ńgbà bá dé iwájú Ọlọ́run tí ò sí ẹnì kankan tí ó rí ara ẹ̀ bò láṣírí. Allahu Akbar. qala ya qaumi. faddal. laysa bi dalalatun walakinni rasulun min rabbil alamin. mo fẹ́ kẹ́ ẹ gbà pọ́lọ́ ńlọ́rán mi o ìfẹ́ inú mi kọ́ o. bó bá jẹ́ fẹ́ inú mi ni yóò ti sú mi. uballighukum risalati rabbi. bí mo bá rí bí sọ̀rọ̀ àárẹ̀ máa ṣe mí ni. Allahu Akbar kabira.
Allahu akbar kabira. Ubaligukum. Wọ́n mú iṣẹ́ Ọlọ́run yìí dópin. Salati Rabbi. Mo bí Ọlọ́run kó fi ẹ̀mí mi lẹ̀ kó jẹ́ kí n rí bí fi ọ̀rọ̀ Ọlọ́run bá àwọn èèyàn wí. Allah. Ubaligukum risalati Rabbi. Kí n fọ̀rọ̀ Ọlọ́run bá wọn ọba wí, kí n fi bá wọn àjòyè wí, kó ní kálukú ọmọ àwọn ara rẹ̀, kó bá pírẹsidẹ́ǹtì wí, kó bá gọ́fúnà wí, gbogbo chairman local government tí a fún ọ lówó tó ní ààbò mi kọ́rọ̀ ọba ọ wí, kó lè bá a máa rí sọ pé bàbá yìí sọ bẹ́ẹ̀. Salati Rabbi. Masha Allah. Wa ansahu lakum. Kí n ṣe kìlọ̀ fún ilé Ọlọ́run rán mi wá fún ẹ. Wa ansahu lakum. Masha Allah. Wa alamu minallahi ma la ta'lamun. Wallahi tó fi mí lẹ́mìí balẹ̀ nìyẹn o. Wa alam. Wa alamu minallahi ma la ta'lamun. Nǹkan tẹ́ ẹ mà, nǹkan tọ́lọ́hun mà tẹ́yìn ò mà, tó jẹ́ pé ọba tó dá mi lọ́mọ̀ pé òun lòún rán mi ń sẹ́ ẹ mà, Ọlọ́run fún ẹ lọ́mọ̀, èmi ò sì pé kẹ́ ẹ mà. Wa alamu minallahi ma la ta'lamuna. Jalla ma la yamu. Wa alamu minallahi ma la ta'lamun. Ubaligukum risalati Rabbi wa ansahu lakum. Faddal. وأعلم من الله ما لا تعلمون. Mà ní o wàláyé gẹ́ físíkà mà ní o mà ní o sọ mí dàwọn àfáà tí ó máa gba ewúrẹ́ tí ó máa gba bùkà ọ̀tọ̀ọ̀tọ̀ ní tọ́lọ́run náà kálukú. Risalati Rabbi. Ká mú sí Ọlọ́run lógóńgó ká sọ ojú tí ò sí ń bẹ̀. Èmi ò mójú tí bí pírẹsidẹ́ǹtì bá kọjá àyè rẹ̀ wọ́n sọ fún ìwọ kọ́ ọ̀run mú mi wáyé ò sì lè mú mi lọ. Ubaligukum risalati Rabbi. Masha Allah. Wa ansahu lakum. Bí mo bá rí aburú kan tó ń ṣe tí ń wọ̀ sọ Ọlọ́run ó jẹ mí yà. Wa alamu minallahi ma la ta'lamuna. Jalla ma la yamu. Wa alamu minallahi ma la ta'lamuna. Wa ma takunu fi sha'ni. La ilaha illallah. Wa ma tatlu minhu min Qur'ani. La ilaha illallah. Wa la ta'maluna min amali. La ilaha illallah. Illa kunna alaykum shuhuda. Ọ̀rọ̀ Ọlọ́run. Istufiduna fi. La ilaha illallah. Wa ma takunu fi sha'ani. Ọlọ́run lémi Ọlọ́run ọba. Wa ma takunu fi sha'ani. Ntọ́lọ́run tún ní sọ fún yín nìyẹn o pé gbogbo àyè tẹ́ ẹ bá wà, gbogbo situation tẹ́ ẹ bá bára yín. Wa ma takunu fi sha'ani. Ọ̀nbẹ lóko ni àbọ̀ ń bẹ ńlé, ọ̀wánú olówó ni àbọ̀ wánú tálíkà. Ọ̀wánú aláṣẹ ni àbọ̀ tiẹ̀ láṣẹ rárá. Oníláárí ni àbọ̀ tiẹ̀ níláárí. Wa ma takunu fi sha'ani. Mọ̀ ń gbọ́. Wa ma tatlu minhu min Qur'ani. Gbogbo tó bá sì wù kó máa jáde lẹ́nu ẹnì kọ̀ọ̀kan yín kẹ́ ẹ máa sọ pé Ọlọ́run ló sọ ọ́. Wala ta'maluna min amali. Gbogbo sẹ́tẹ̀ ẹ bá sì ń ṣe táwọn èèyàn mọ̀ níṣẹ́ yín. Wala ta'maluna min amali. Iṣẹ́ tẹ̀ ń ṣe ọ́ dáa ni o kò dáa ni o. Wala ta'maluna min amali. Gbogbo ń tẹ̀ ń ṣe níṣẹ́ ọ́ dáa ni o kò dáa ni o, irọ́ ló ń pa ni o, èpè ló ń ṣẹ́ ni o. Ìyá elépè èpè rẹ̀ nìkan lágbóolé ni ọjà àwọn èèyàn gbádùn mọ́, wọ́n wá torí èpè wọ́n sọ́dà jẹ́, wọ́n ní ìyá yìí ńlá ti jẹ́ pé àjẹ́ rẹ̀ ní ń dà láàmú báyìí ó sì ní nǹkan kan, èpè yìí nìkan náà ní tọ́lọ̀ ń dá ọ fúnra, ìwọ ló ní nǹkan rẹ o, ìwọ ló ní o. Gbogbo sẹ́tẹ̀ ẹ bá ń ṣe. Illa kunna alaykum shuhuda. Ọlọ́run lémi Ọlọ́run ọba mo ti jẹ́lẹ́rìí lórí ẹ̀, mo ti ń rí yín. Illa kunna alaykum shuhuda. Èmi Ọlọ́run ọba mo jẹ́lẹ́rìí lórí gbogbo tẹ́ ẹ bá ń ṣe. Alaykum
شهودا جل ما لا يموت جل ما لا يموت تفيدون فيه الله أكبر وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء وما يعذب عن ربك من مثقال ذرة في الأرض وما يعزب عن ربك من مثقال ذرة ọ̀kẹ́kọ̀ọ́ sápamọ́ fọ́lọ́hún ogun في الأرض láàrin ilẹ̀ àti sánmà. ولا في السماء. ọba tó ti sọ láàyè kan pé láàyè huduhu ifusuhu máa wà hùwà àlíyọ̀ làzim èmi ọlọ́run ọba tí mo ga tí ọ̀sẹ́ ni ó ga tó mi ká sọ sánmà ká sọ ilẹ̀ lẹ́ẹ̀kan náà kí máa ti ń lọ ńbẹ̀ ọlọ́run lọ́rọ̀ mi lọ́rùn pọ̀. ولا أصغر من ذلك. bó ti wulẹ̀ kí nǹkan náà ó kéré tó èmi ọlọ́run ọba mo ní mọ̀ ń pa rẹ̀. ولا أكبر. bẹ́yìn ìbá àga kó tẹ́rin. إلا في كتاب. إلا في كتاب مبين. gbogbo ẹ̀ ló ti wà nú àkọọ́lẹ̀ lọ́dọ̀ èmi ọlọ́run gbogbo ẹ̀ ló wà nú àkọọ́lẹ̀. gbogbo ohun tí èèrà ń ṣe gbogbo ẹjọ́ tí èèrà ń ṣe. وما تكون في شأن La ilaha illallah. وما تتلو منه من قرآن جل ما لا يموت ولا تعملون من عمل الله. إلا كنا عليكم شهودا لا إله إلا الله. إلا كنا عليكم شهودا لا إله إلا الله. إلا كنا عليكم شهودا. ọlọ́run ní kò sí ń tẹ́ ń ṣe tẹ́mi ọlọ́run ọba ò sí ń bẹ́ o. takunu fi sha'ani. gbogbo àyè tẹ́rí ẹ bára yín gbogbo àyè tẹ́rí ẹ wà. wa ma takunu fi sha'ani. wọ́n fi ọ́ ṣaṣáájú ni èrò ẹ̀yìn náà lọ jẹ́ ní bí máníjà wà ibẹ̀ ni director wà ibẹ̀ ni chairman managing director wà ńbẹ̀ náà láti bá messenger gbogbo ntọ́ ọba jẹ́ ńbẹ̀ mi ọlọ́run ọba mọ̀ ńbẹ̀ ńbẹ̀. ma takunu min sha'ani. fọ́dọ̀là. ما تكون من شأني وما تتلو منه من قرآن. gbogbo ń dọ́sì wù ká ẹ lè máa wí ẹ. تكون في شأن. وما تتلو منه من قرآن. gbogbo ń dẹ́ ẹ bá ti ń fa àjáde pé Kùránì ló wí. àwọn oníjàmbá èèyàn ntí Kùránì ọ̀sọ́ ni wọ́n sọ pọ̀ sọ àwọn oní ẹ bá àwọn àfáàlà yìí ẹ bá àwọn kan wọ́n kọ́ wa wọn ò yí àyà kó wọn ò yí àyà kó wala ìmọ̀ wọlé yìí wá ní láyé lónìí tẹ́ máa torí ayé kodò mi ò gbọ́. wala ta'maluna min amalin illa kunna alaykum shuhudan. Allah. istufiduna fi. ọlọ́run lémi ọlọ́run ọba ń bẹ́ ń bẹ́ o. takunu fi sha'ani. fọ́dẹ̀. وما تتلو منه من قرآن. جل ما لا يموت جل ما لا يموت. ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا. ọlọ́run ní kò sí ètò ẹsẹ̀ tẹ́mi ọlọ́run ọba ò sí mbẹ̀ mọ́ wà ń bẹ̀ wọ́n máa jẹ́rìí ilé yín lórí wọ́n máa jẹ́rìí ilé yín lórí. gbogbo ń tẹ́ ẹ bá ti. ọgbọ́n kan nbí ọlọ́run bá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa nbí ọlọ́run bá gbé ṣépè tó gbé ṣépè nínú àlùkùránì ibẹ̀ ni wọ́n máa wájọ láti máa fi sùwà burú gbogbo àwọn sáàmù burúkú tí ọ̀dà bàbá wòlíì lò náà ó kó jọ yọ ńgbà táwọn èèyàn rẹ̀ bá ń pariwo tó bá gbé wọn pariwo kún ọmọ yín lọ́hùn ńgbà náà ni wọ́n máa sọ àwọn sáàmù burú àwọn tí ó kó báwọn èèyàn tí ó fi jẹ́ pé àlámọ̀rí wọn ò ní ráyé ṣe yóò sì máa sọ pé àwa lolùgbàlà aláwo ẹ wá fún dáhùndé o
ngbà wọn bá parọ́ wọn àwọn ọmọ àkọ́bí ni ẹ wá ngbà ọba yà wọn alọ́mọ gbẹ̀yìn kó o lè bá a ṣáájú àkọ́bí ìwọ náà wá tí ìwọ lọ́ọ́ máa tó ni ìwọ bàbá pásítọ̀ tí ìwọ lọ́ọ́ irọ́ ẹ̀ pọ̀ rẹ̀ pọ̀ irọ́ ẹ̀ pọ̀ àwọn èèyàn tó ń bẹ jọ́ọ̀jì rí ọ sọ fún ọ pé rọ́lọ̀ ń pa ó lè ní ọ bàbá pásítọ̀ ó lè ní ọ ó rí náírà lámọ̀rí ẹnìkan kan tó rọ́ òrí náírà tiẹ̀ fúnra rẹ̀ Masha Allah. Wala ta'maluna min amalin illa kunna alaykum shuhudan. Wala ta'maluna min amalin illa kunna alaykum shuhudan. Wa ma takunu fi shani. Faddal. Tìlú mi ní omi Kùránì. Gbogbo ń jẹ́ ẹ bá ti sọ pé Bíbélì sọ náà làwọn èèyàn ọmọ tó fún àgbọ̀. Irọ́ ló ti bẹ́ gbogbo ẹ̀ irọ́. Àwọn bàbá tá a bá ní kiri yóò láyé ẹjọ́ nǹkan sẹ́ni ọmọ jìbìtì lù bí ẹ̀yin ti sìn ẹ̀yin wọ̀nyí ní ẹ̀yin wọn náà làwọn àfa olórí burú ni wọ́n ń kọ́ṣe làwọn náà ń lọ dájọ́ lẹ̀ ni wọ́n ń lọ parọ́ fáwọn èèyàn ni wọ́n ń parọ́ fáwọn èèyàn pé àwa lè gbà yín lẹ̀ ó ti gbára rẹ̀ lẹ̀ náà ṣé wọ́n gbára rẹ̀ lẹ̀ wọ́n fúnra rẹ̀ gbára rẹ̀ lẹ̀ sọ ọ̀dà lámọ̀rí rẹ̀ mọ̀ ọ̀dà mọ̀ ni. gbogbo ń tẹ́ ẹ bá ń wí jáde lẹ́nu yín tẹ́ ń pè lọ́rọ̀ Ọlọ́run ẹ sọ ìwọ ló ní. فليتفضل ولا تعملون من عمل gbogbo sẹ́tẹ̀ bá sì ń ṣe. إلا كنا عليكم شهودا لا إله إلا الله تفيدون فيه. Ọlọ́run lémi Ọlọ́run mo wà ń bẹ̀ mo ti wà ń bẹ̀ mo wà ń bẹ̀. إلا كنا عليكم شهودا تفيدون فيه إلا كنا عليكم شهودا إذ تفيدون فيه. Ọlọ́run lémi Ọlọ́run ọ̀yẹ́ ń ògbò mo wà ń bi tẹ́ ẹgbẹ́ mi ẹ ti ń parọ́ náà mo wà ń bẹ̀. ربك من مثقال ذرة ما شاء الله في الأرض ولا في السماء. àbí wọ́n ní pásítọ̀ kan omi gbé lọ mú ní à gbogbo èyí tó ń kó jẹ náà ó yẹ kó mi ó gbé lọ náà omi gbọ́dọ̀ gbé lọ náà omi ò ṣe ní gbé lọ kéèyàn máa pa ìyẹn ẹ sì lè kó òyìnbó láyé kẹ́ ẹ máa pa ẹ wá gbàgbé àlìkíyàmọ̀ ni àmọ̀ bọ́lọ̀ ń pàdé mi tá a gbèrò ọjọ́ tẹ́nìkan ò ní bá wa rọ bẹ́ẹ̀. sí ayé yìí ẹ wo gbogbo owó ẹ wo adúrú owó táwọn èèyàn ńlá Masha Allah. Masha Allah. ولا صغر من ذلك الله ولا كبر إلا في كتاب مبين. Ọlọ́run lọ́kàn kan ọ̀sẹ̀ yìí èmi Ọlọ́run ọba ó ti hàn kedere kò sí sẹ́ǹsì. بنفسك تجزى Allah. ما فعلت لغيرك ما فعلت لغيرك لذلك فافعل ما تقوم به تنل. àfa kan ló sọ bẹ́ẹ̀ kí ló wí. بنفسك تجزى. àfa níwọ ni ìwọ ló ní nǹkan rẹ̀. ما فعلت لغيرك. gbogbo ń tọ́ ọ bá ti ṣe ìwọ ló ní o. بنفسك تجزى. ìwọ ló lẹ̀san tọ́ ọ bá ṣe. بنفسك تجزى. bọ́ ọ bá ṣe lè yẹ ìwọ ló ní. بنفسك تجزى. bọ́ ọ bá ṣe ìdá ìwọ ló ní. بنفسك تجزى. kò sí ń tó hù níwà tó ò ní gbẹ̀sìn. فعلت لغيرك. àfa kan ní máa kọ orin yìí ọwọ́ ń kọ orin yìí níjọ́ kan ọwọ́ àwọn èèyàn ti wá sọ di àfa àbí nafsi kàtùjìsá pé gbogbo ń tọ́ ọba ṣe lọ́ọ́ gbà ìwọ ló ní nǹkan rẹ̀ ó kọ rẹ̀ tí à ń sọnù pé gbogbo ń tọ́ ọba ṣe ìwọ ló ní gbogbo ń tọ́ ọba ṣe ìwọ ló ní àfa yìí wá jí láàárọ̀ ọjọ́ kan wá lọlé kábíyèsí
ó wá kọrin ìdílé kábíyèsí kínní ń wí. Binafusika tujisa ma falita lighayrika. Masha Allah. Dhalika fafu'al ma takumu bi tana. Àfà wa dénú ilé ọba wa kọrin yìí fọ́ba pé kábíyèsí ọ̀rọ̀ tí mo sọ nígbà mo wọlé.